Ìròyìn ayọ̀. Lọ́ọ̀dẹ wa. Ìròyìn ayọ̀. Láwùjọ wa. Ìròyìn ayọ̀. Káàkiri àgbáyé. Ìròyìn ayọ̀ la máa gbọ́ lọ́la Elédùmarè. Àṣẹ. Ẹ kú ilé báyìí àkàrà lé ẹ̀rìn wàhálà kérò ọ̀nà ẹ̀kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Ẹ káàbọ̀ sórí ìkànnì tí a wà yìí Àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV. Pàápàá jùlọ lórí ètò ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀ la máa gbọ́ láṣẹ Ọlọ́run ọba. Àṣejùmọ̀. Èmi nìkan kọ́ ni mo wá bí lọ́jọ́ tèmi ẹ bá sọ ọkọ yín. Orúkọ tèmi ni Kíkẹ́ lọmọ Mòkèyínká tí gbogbo ayé mọ̀ sí Ọpọ́n Ìmọ̀. Ẹ káàbọ̀. Orúkọ tèmi náà yí padà o. Adéwùmí Tajudeen Ọlálékan ni orúkọ tèmi ń jẹ́. Àgbàlẹ̀ ni orúkọ tí ayé fi ń gbé mi lárugẹ. Ẹ máa bá wa ká lọ. ITK Day 2026. Ìta Olókan ní ìlú Òṣogbo Òròkè Àsálà gbàlejò níbi ayẹyẹ àjọ̀dún ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀. Ìta Olókan City 3rd anniversary. Ó máa lẹ́tìkẹ́, ó máa loud, ó máa sẹ̀ǹkẹ̀lẹ̀ débẹ̀ jọjọ. Lọ́jọ́ Sátidé ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí 30th of May 2026. Bẹ̀rẹ̀ ní dédé agogo 10 àárọ̀ ní agbègbè Ìta Olókan Òṣogbo. Lábẹ́ aṣíwájú wa Chief Muftau Shitu aka German àti alága Mr. Adébísí Kasim Lanko. Bákan náà là ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ fún ètò Ìta Olókan Day tọdún yìí kó lè lárinrin àti kíkówó jọ fún kíkọ́ gbọ̀ngàn ìgbàlódé. Gbogbo èèyàn lágbé ó. Síwájú sí i kò sí àyè fún jàgídíjàgan lọ́jọ́ náà. Ẹ jẹ́ ká jọ ṣe ITK Day 2026 Ìta Olókan City 3rd anniversary lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún yìí mi ò ní dẹ́yìn. Ẹ káàbọ̀ padà. Yorùbá bọ̀ wọ́n ní adébíṣẹ́ mọ́ṣe. Àgbà ọ̀lẹ ni o. Àgbà ọ̀lẹ là ń pè é tọ̀hún. Ẹ láì ní fi àkókò wa ṣòfò. Ìròyìn ayọ̀ tòní yóò bẹ̀rẹ̀ lápá bí yìí. Ẹ jẹ́ kọjá lọ sípínlẹ̀ Èkìtì. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìròyìn ayọ̀ tọjọ́ òní. Èkìtì State. Bẹ́ẹ̀ ni bàbá wa pa Isaiah Fọlọ́runṣọ́ Ọmọ́tọ̀ṣọ́ wọ́n ó ṣe ọjọ́ ìbí wọn, ayẹyẹ ọjọ́ ìbí wọn nílùú Ùsì Èkìtì ládùúgbò Tèmídire. Ibẹ̀ ni wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Wọ́n bẹ̀rẹ̀ ní aago 10 àárọ̀ á sì parí rẹ̀ ní aago 10 alẹ́ ẹni pé 10:10. Èyí ò wáyé ní ọjọ́ Sátidé tí à ń wò lọ́ọ̀ọ́kàn yìí, ọjọ́ Sátidé tọ̀sẹ̀ yìí 25th of April ní bàbá wa pa Isaiah Fọlọ́runṣọ́ Ọmọ́tọ̀ṣọ́ ni a ṣe ọjọ́ ìbí wọn. Wọ́n láwọn pé gbogbo ẹ̀yin èèyàn kẹ́ wá bá wọn ṣàjọyọ̀ ọjọ́ ìbí àwọn. Elédùmarè ó jù bá wa láyé. Àṣẹ wà. Àgbàlẹ̀. Ọpọ́n Ìmọ̀ mò ń jẹ́. Ìròyìn ayọ̀ tọ̀dọ̀ mi níyì. Ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Jímọ̀ tó kù bí ọjọ́ mélòó kan yìí. Bẹ́ẹ̀ ni. Àgbọ́yé. Ìlú Ẹdẹ ó gba àlejò. Ìlú Ẹdẹ kan náà. Nílùú gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí a ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìyá wa Yétúndé Ògèdèǹgbé. Yétúndé Ògèdèǹgbé. Tí gbogbo ayé mọ̀ sí Yétúndé Oníjó. Oníjó gómìnà. Kápẹ́já báwọn. Yétúndé Oníjó gómìnà. Ọpọ́n Ìmọ̀ mo rí nírí wípé ń jowó mi lọ́jọ́ tòní. Èmi mú ròyìn ayọ̀ ọlọ́jọ́ ìbí wá, ìwọ náà tún kọjá lọ sí apá abẹ́ntọ́. Níbo ni ó ti wá wáyé? Emirates Hotel ní Akánkán ní ìlú Ẹdẹ. Ó lẹ ti gbọ́ yìí. Ètò wa bẹ̀rẹ̀ ní aago 6:30 ìrọ̀lẹ́ títí di mọ́júkẹlẹ. Mọ́júmọ́ kẹlẹlẹ ni. Bẹ́ẹ̀ ni Àgbàlẹ̀, àwọn ènìyàn ńlá jàǹkànjàǹkàn ni wọ́n wọ̀ ìlú Ẹdẹ wá láti wá bá ìyá wa Yétúndé Ògèdèǹgbé ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Àdúpẹ́ ìròyìn ayọ̀ rèé. Ọpọ́n Ìmọ̀. Àgbàlẹ̀ mò ń jẹ́. Ẹjẹ́ ń tọkọ́ sọ́lọ sílùú Òṣogbo Òròkè Àsálà ẹlẹ́yẹlé àáró. Ètò kan wáyé nílùú Òṣogbo tí a pè àkọlé rẹ̀ ní Youth in Governance Conference 2026. Ẹgbẹ́ kan wọ́n ní youth, gbogbo alámọ̀ pé youth ọ̀dọ́. Youth in Governance Conference 2026 yóò wáyé nílùú Òṣogbo Òròkì níléèwé Òṣogbo Grammar School Oṣò. Ètò yìí ó jẹ́ gẹ́gẹ́ bí ìrónilágbára empowerment fún àwọn ọ̀dọ́. Sọ̀rọ̀ mi yé yín báyìí. Ìrónilágbára fún àwọn ọ̀dọ́ tí ò níṣẹ́, àǹfààní ńláńlá ti kalẹ̀ sílùú Òṣogbo. Ẹ jẹ́ túyáyá ká túyàyà ká lọ sí gbọ̀ngàn bí tí ó ti wáyé nílùú Òṣogbo níléèwé Òṣogbo Grammar School Oṣò. Ẹ dára náà ká bá wọn débẹ̀ ká fojú wa lóúnjẹ
kárí ẹ̀kọ́ kan tàbí kejì mú lọ lé. Èyí ìròyìn ayọ̀ tọ̀dọ̀ mi ní tó túmọ̀ sí pé ìlú Òṣogbo gba àlejò bẹ́ẹ̀ ni ní ọjọ́ Sátidé tó ń bọ̀ lọ́jọ́ Sátidé yìí yóò bá wa láyé lágbára Elédùmarè. àmì àti Àgbàlé ọpẹ́ ìmọ̀mọ̀ ń jẹ́ ìròyìn ayọ̀ mi kọjá lọ sí ìlú Ilé-Ifẹ̀ nílé Ifẹ̀ kan náà. láàfin bàbá wa His Royal Majesty Ọba Babátúndé Ẹniìtàn Àkàndé Ọ̀jájá the second ọmọ Ògúnwùsì. kábíyèsí o kábíyèsí. A kí wọn kú oríire ti ọmọ tuntun tó wọlé, ọmọ tuntun jòjòló tó wọlé tọ̀ wá wá. Ìròyìn ayọ̀ rèé. Lágbára náà Elédùmarè ó bá wa wu ọmọ náà, yóò dá wa sí, yóò dá ọmọ náà sí fún wa. Àṣẹ Èdùmàrè, àṣẹ Èdùmàrè. Ní báyìí ẹ jẹ́ n kọjá lọ sọ́dọ̀ bàbá mi His Royal Majesty ọpẹ́ ìmọ̀ n tó ṣe fún mi lẹ́ẹ̀kan tí mo kàròyìn ọjọ́ ọ̀bí lẹ́yìn náà kọjá lọ sọ́jọ́ ọ̀bí ẹ̀yin náà ti sọ̀rọ̀ yín ọba báyìí mi náà fẹ́ kọjá lọ sí sọ́dọ̀ ọba mi. Nígbà tí mo mẹ́nu bà bàbá mi His Royal Majesty ọba Bámidélé Samson Olúfẹ́mi Ìlúfẹ́mi lóyè one. Kábíyèsí o bá mi nù. Di ọwọ́ Akífín tìlú Kífín. Akí bàbá gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún wípé bàbá yìí sọjọ́ ọ̀bí pé wọ́n ní ká kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá. Àmọ́ lọ́tẹ̀ yìí pé bàbá mi ṣe ọjọ́ ọ̀bí àwọn onínúure ẹ̀dá wọ́n fi ọkọ̀ bọ̀gìnì wọ́n ta kábíyèsí lọ́rẹ Highlander ọlọ́tọ́ tuntun tí a wáyé tí a rọgbà ọ̀sàrà ní ìwòdẹ̀. Wọ́n ta bàbá mi di ọwọ́ Akífín tìlú Ìkífín wọ́n ta wọn lọ́rẹ akíyín kú oríire kábíyèsí. Ẹ kú oríire ọba mi. Akíyín kú oríire. Òkìyín o. Èpo ní òmù kò ní mú ẹ̀jẹ̀. Àgbàlé mò ń jẹ́ o. Mo kọjá lọ sí ọ̀dọ̀ Honourable Engineer Ọlálékan ọmọ olóore ọmọ adé kílékún Badmus ọmọ bàbá dáadáa. Mo kí kú oríire ti ìkàwé gboyè. Akíyín o. Èyí tí wọ́n ṣe ní ọjọ́ méjì sí ẹ̀yìn. Akíyín o, ẹ kú oríire o. Akíyín o. Bàbá wa yìí kàwé gboyè. Akí wọn ọmọ olóore. Afúnni ló ń jẹ mọ́ wo bẹ̀. Afúnni mọ́ wo bẹ̀. Bàbá dáadáa ni. Àbáyín yọ̀, àbáyín dúpẹ́. Ní báyìí ọpẹ́ ìmọ̀. Àgbàlé mò ń jẹ́. Èmi ti tọ́ ọkọ́ sọ́. Lọ bo lọ tó tọ́ lọ. Sọ́dọ̀ ìyá wa gbajúgbajà obìnrin nì ìyá olóríire gbajúgbajà òṣèré orí ìtàgé ìyá wa Tóyìn Adégbọlá aṣẹ́wó tó re Mẹ́kà. Wọ́n mà sọ̀rọ̀ ókè iná wí o. Ìyá gbẹnu sí máìkì. Wọ́n sọ wípé láti sísìnyí lọ. Láti ṣe lọ. Bẹ́ẹ̀ ni báwọn mọ fún gbogbo àwọn àgbàlagbà wa nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Àwọn ọmọ fún wọn ní nǹkan, àwọn ọmọ múnú wọn dùn, àwọn ọmọ ṣe dáadáa sí wọn. Àbẹ́ẹ̀rí pé ròyìn ayọ̀ ní. Ròyìn ayọ̀ ní o, màmá kò ní tán lọ́wọ́ yín o. Àmì àṣẹ Èdùmàrè. Ọlọ́run ó sì máa ràn yín lọ́wọ́. Àbí o, a kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ òṣèré orí ìtàgé, a kú oríire. A kí yín o. Pàápàá jùlọ àwọn àgbà wa, ẹ̀yin àgbà òṣèré, tẹ́ ẹ ti ṣiṣẹ́ yìí débi tó lápẹẹrẹ, tóbi tó lámì, tó laka kí yín o, ìyá wa Adégbọlá. Aṣẹ́wó tó re Mẹ́kà wọ́n ń ṣèlérí o wọ́n láwọn ọmọ múnú yín dùn lóòrèkóòrè àwọn ọmọ ṣàbẹ̀wò sí yín. Àdúpẹ́ ìròyìn ayọ̀ rèé. Àgbàlé nígbà tó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ìyá wa Àjọkẹ́ aṣẹ́wó tó re Mẹ́kà nígbà tó ní wọ́n fẹ́ mọ múnú wa mo rò pé wọ́n fẹ́ ní ìyá wa ti ṣèlérí pé wọ́n fẹ́ múnú Àgbàlé àti ọpọ́n ọmọ náà dùn. Ìyá wa tá à ń sọ yìí aláàánú ẹ̀dá ni wọ́n ìyá dáadáa ni wọ́n. Mo mọ̀ wípé tán bá ti ń gbọ́ ètò wa ìtàn rí àwọn náà ṣe kí ni wọ́n múnú wa dùn. Torí ìyá wa inú wọn máa ń dùn. Bẹ́ẹ̀ni àwọn tó sì máa ń fẹ́ láti múnú èèyàn dùn. Adúpẹ́ pé òkú adúpẹ́ pé ọ̀sà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa fìfẹ́ wo ètò yìí. Àwọn abẹ̀yìn arọ̀ yìí ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ máa bá wa comment. Gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ ẹ máa fi ṣọwọ́ sí wa ní comment section. Gbogbo owó bá ṣe rí lọ́ọ̀dẹ̀ yín lọ́hùn-ún àbí ẹni tó bá ní nǹkan kan tó fẹ́ ká bá ń polówó lórí ètò yìí ká bá yín gbé síta yálà ní ayẹyẹ lójú ọ̀nà
ayẹyẹ yìí ò ní di yẹ̀yẹ́ lọ́lá Elédùmarè. àmì àṣẹ ẹ kàn sí wa, ẹ lè pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ lójú amóhùnmáwòrán yìí. ẹ pè é àjẹyìn, ẹ pè ọpọ́n ìmọ̀ yóò gbé yóò dà yín lóhùn. bákan náà ni ẹ pè àgbàlé á dà yín lóhùn. ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Elédùmarè. ká tó máa lọ, orúkọ wa ni. orúkọ mi kò yí padà, Kíkẹ́ lọmọ òkè yín ká tí gbogbo ayé mọ̀ sí ọ̀pọ̀ ìmọ̀. èmi lọmọ wa akẹfin, ọmọ Olúmọ̀jà, ọmọ ìlú mẹ́ta. orúkọ tèmi náà yí padà o. Adéwùmí Tajudeen ni orúkọ tí èmi ń jẹ́. Àgbàlé ni orúkọ tí ayé fi ń gbé mi lárugẹ. èmi lọmọ wọn lẹ́dẹ̀mọ̀ pọ̀ àrógun, ọmọ ajílálà ọ̀ṣọ́, ọmọ ajífọjọ́ gbogbo dáa bíi tẹ̀gbìn. ìpàdé ìwádìí láyọ̀.